This is Olayomi Koiki bringing word to your doorstep. Today is 13. Olódo ni mò ń tẹ̀lé. Today is 13th of March. A wà níwájú pálásì bàbá wa Ọọ̀ni of Ifẹ̀. Lásìkò àwọn níwájú pálásì bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ báyìí. Àwa tí à ń agitate fún Yorùbá nation. Yorùbá land. Bàbá wa ti sọ pé àwa la ní orí olókùn. Ká máa fi ṣe flag wa. Ká bá ní kílèmù orí olókùn padà. So àwa níwájú pálásì Ọọ̀ni of Ifẹ̀ báyìí. Ṣẹ́rí báyìí. Ọmọ kan làwọn iṣẹ́ máa lé o. Àwa wá bí báyìí láwọn ẹ̀dàrẹ́ ti o. Ẹ wo. Ẹsẹ̀ bá sọ̀rọ̀ bá mi. Orúkọ tèmi ni Ẹni Abidin. Wà ní iwájú ilé ọba of Ifẹ̀ báyìí. Ó pẹ́sẹ̀ kí bàtà débi wọn já wọlé wọ́n láì fọ́kẹ́lẹ̀. Inú ní èdè ní bàbá. Èní ni ọjọ́ kẹtàlá oṣù kẹta ọdún 2021. Mọ̀ pé àwa ń tòótọ́. Ó lè mọ̀ pé lóòótọ́ la wá bí. Bàbá òjì á wọlé o. Wọ́n ní pé àsọ̀rọ̀ tẹ́lẹ̀ pé à ń bọ̀. Definitely tógun bá ń jà wá tá a bá fẹ́ sọ́wọ́ sábà bàbá wa wọ́n ní ká. Wọ́n ní ara náà. Ìsànbáyé wa live video lélẹ́yìí o. Ẹjọ́ live video lélẹ́yìí o. Live video láwa báyìí o. Okay. Ẹ bá wa dárúkọ yín fún àwọn tí wọ́n ń wò wá àti nǹkan tá a wá ṣe ń bíbá ẹ sá. Orúkọ mi ni Ọpẹ́yẹmí Oríadé. Ọ̀yà ni wọ́n tó di kan. Adé jà fún ẹ̀tọ́ ilẹ̀ Oòduà lápapọ̀. Bẹ́ẹ̀ni, ẹ̀tọ́ àwọn Oòduà lápapọ̀. Ọ̀dọ̀ bàbá tí ẹ wá ṣé ń gbọ́ ọ̀dọ̀ bàbá tí ẹ wá bàbá ò kì í ṣe ẹni tó yàn kẹ́lẹ̀ dìde náà bá jọ́sẹ̀ ní bàbá nìyẹn èèyàn ti máa kọ́kọ́ kíìpù wọn nǹkan kò sẹ́ni tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú lẹ́nu bí ọjọ́ mẹ́ta yẹn gbọ́ gbogbo àwọn rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú pálásì so ìdí nìyẹn. Ẹjọ́ báwo lẹ̀yin ṣe jẹ́ ní pálásì sá ẹ má bínú. ọba ni mí ènìyàn sojú Ẹgbẹ́kọ̀yà fún gbogbo nínú pálásì. Okay. So tí a bá fẹ́ rí bàbá tí bàbá dẹ̀ máa jáde sí wa ní tilẹ̀ ń tọ́lọ́ ní tòódù aláìṣàbòsí báwo la ṣe máa rìn sà láìfù láwa o. ṣe rí tẹ bá máa rí bàbá kò ń ṣe nǹkan tí ó jẹ́ pé ó ní àwọn ìgbésẹ̀ téèyàn máa gbé ọ̀ ní ó ń ṣe bàtẹ́yà tẹ̀lé ní máa pagbo ó yá mo fẹ́ rí ẹ bí àwọn ọba kékeré mi kò kọ́ sí president ó dẹ̀ gbé bá a ṣe máa tẹ̀. Àwọn àgbàtà ṣe ń béèrè lọ́wọ́ yín báyìí pé. Mẹ́ta lè gbé sórí afẹ́fẹ́. Oòduà. Ọlọ́run ti àwọn ọmọ ọkọ Yorùbá. Chief Saheed Ọbọ. Bọ̀tí mi ti di bọ̀tí. Ọbájọ́ ní ta ló jẹ́ Saheed ọmọ bọ̀tí yẹn. Ọmọ àmàlà tí wọ́n ń pè lọ́mọ bọ́tà. Live video ni. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ọlọ́run ọba òkè, ọba lánàá, ọba lónìí, ọba ń dàyé ọ̀la. Arọ́wọ́gbádàmú gbogbo ìdílé Jésè. Àti fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ní 90 days ultimatum
pé kí a ṣe kí ni kí a jọ gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ni o. tó dẹ̀ máa pé on the 16. ó dẹ̀ máa pé ní on the 16 báyìí o. ọjọ́ lẹ́yìn on the 16 ní ọjọ́ Tuesday tí àwa Yorùbá ń pè ní ọjọ́ ìṣẹ́gun. ọjọ́ tá a ṣẹ́gun lẹ́ Yorùbá. láti ọjọ́ ìṣẹ́gun lọ sí àwọn olóyìnbó ń pè ní Tuesday. àwa ọmọ Yorùbá àsí lára Nàìjíríà mọ́. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. àfi bàbá wa láwà yìí. àfi bàbá wa nílé Ifẹ̀ láwà yìí. ibi tí Oòduà tó gbé kọ́kọ́ jọba ibẹ̀ láwà yìí. àṣẹ ti gùn. àwa ò ṣe mẹ́mbà location. kí ni mo location wà náà. nítorí náà tí n bá sọ wípé Yorùbá nation ẹ sọ pé Yorùbá nation Yorùbá nation Yorùbá nation. bàbá ti gba nǹkan bàbá tó ti gba Ghana wà tó nǹkan fún ẹ wá ní pé kọjọ tí wà bàbá kì í ṣe àyà Wow. Ọ̀gbẹ́ni Oza. My press ilé ti yá bàbá ilé ti yá bàbá. iwájú pálásì Ọ̀nìrìṣà láwa yìí báyìí àwa pùfù pé ọmọ ọkọ ni wá. gbogbo ọmọ Èkìtì lápapọ̀ àfarasí ilé ti yá à ń lọ we are going. àṣẹ Nàìjíríà mọ̀ Ọ̀yọ́ state àṣẹ Nàìjíríà ti lọ àṣẹ Nàìjíríà mọ̀ láti bàbá wa láti ọ̀ǹdìkí ni mo pè é náà torí inú mi kàn ń dùn mí tí ẹ̀ rántí dáadáa bàbá wa pẹ̀rẹ̀sì àti ọ̀ǹdìkí láti lè rẹ́sì fúláàgì wa náà bàbá. láti on the 16. láti on the 16 of oṣù wo bàbá. máàsì ta wà yìí a lè rẹ́sì fúláàgì Yorùbá nation láti on the 16 bàbá ẹ máa ń fi wá lọ́kàn balẹ̀ rẹ̀. olúwàlú bá sọ̀rọ̀ láwọn ayé àwọn ọ̀tá oríṣi fúláàgì sísọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ Nàìjíríà sójà Nàìjíríà ọjọ́ ìwọ̀n a máa rẹ́sì fúláàgì lọ́dún ní sí àṣẹ àkókò ti tó fún wa láti jẹ́ orúkọ tí a bí wa láti fi pé a yàtọ̀ sí tó túmọ̀ sí pé fúláàgì tó fẹ́ olóhùn wa ń bẹ̀ yẹn ó máa bẹ̀rẹ̀ sí fẹ́ láti on the 16 lọ. inú mi máa ń dùn kẹ́ ṣé kò ṣe pé ń
tàn mí. àwọn alẹ́ ti náwó ẹ̀ àwọn alẹ́ ti ń jó fẹ́ ṣé mo fẹ́ pẹ́ ń gà mí. àwọn alẹ́ ti bìràmbù lélẹ́yìí o ìyàṣà lélẹ́yìí o a ò tí ì dé o àìsàn yẹ bọ́ọ̀lù àkóyè ẹ̀ẹ́dì lọ ẹ̀ẹ́dì lọ ẹ̀ẹ́dì lọ ṣẹṣẹ lélẹ́yìí. tọ́jú ọmọ south east south west ọjọ́ ọmọ middle belt tó lọ fẹ́ wá tákù wa ògùn ló máa pẹ́ o. ilé pilẹ̀ àdúrà bílẹ̀ lélẹ̀ àdúrà bílẹ̀ lélẹ̀ tẹ̀sẹ̀ sá. àdúrà bílẹ̀ lélẹ̀ tẹ̀sẹ̀ sá. àwíṣẹ́ àkọ́kọ́. Kí ló ń ṣàgẹ́gẹ́ báwọn ní sítì rí. tó bá jẹ́ bàbá aláwọ̀ kó gbà kó gbà ẹ̀ máa bọ̀ ọ́dà gbogbo àná ayé wa wá wọ́ ayé tí wọ́n wá ń dà tó ẹ jẹ́ sí ẹ̀ stọ́ọ̀pù ẹ ní láti jà fúnlẹ̀ bàbá wa ẹ ní láti jà fúnlẹ̀ bàbá wa. Níwájú bàbá wa ọ̀ní ọ̀fẹ́ Okay. Ultimatum. àwọn tí wọ́n kọ́mẹ́ǹtì bíi ní ọjọ́ ìwọ̀n. Bí lógò yìí flag eléyìí o àwọn ọmọ ìlú àti pẹ̀lú àwọn ìjọ àwọn ètò ọjọ́ àwọn àwọn òde máàsì rárá o. Ó ti kú ti fẹ́ gbà ẹ́ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀. Àwọn bẹ̀rẹ̀ náà. Olú ọ̀run kà wá ìran Yorùbá. Olú ọ̀run kà ìran Yorùbá. Nǹkan tó ti kọjá à ń mọ̀ ọ́. Nǹkan tó ń ṣẹlẹ̀ à ń mọ̀ ọ́ tó fẹ́ ṣẹlẹ̀ à ń mọ̀ ọ́. Àwa ti béèrè lọ́wọ́ àwọn alálẹ̀. Wọ́n ní Buhari ti kú. Láti ọ̀dẹ̀ sí ìlọ́sì, a máa rẹ́sì flag wa. Ọdún àgbẹ̀ wa o. Oníyọ̀rọ̀ alágbèlú lọ bá àwọn olóṣèlú. Àṣẹ. Àṣẹ. Ọdún òní gbé ọmọ Yorùbá tó bá yọ kúkú bẹ́ẹ̀ lọ gbọ́ l'Àbújá. Àṣẹ. Kò ní gbé ọba ilẹ̀ Yorùbá tó bá kú bẹ́ẹ̀ lọ gbọ́. Àṣẹ. Àṣẹ. Bágbálá sí ọmọ ìlà wà yìí o. Ẹ wo ọ̀rọ̀ eléyìí o. Kò sí tó ṣẹ̀mí wa, kò sí tó máa ṣe wá. Ọlọ́pàá Nàìjíríà tó bá ṣe wèrè máa ṣe. Sójà Nàìjíríà tó bá ṣe wèrè máa ṣe. Ó wà ní ìtọ́jú 16 lọ, ẹ má lọ rò péré ni o. Màmí, kí ló ṣẹlẹ̀? Àwa kọ́dínéètì náà là ń kọ́dínéètì akúkú dára. Ó yà á ti gbọ́dọ̀ mi. Ẹ jẹ́ o. Àyìn ní ọ̀lù. Ó máa wà níbẹ̀. Ẹ jẹ́ òun.
àti Èkìtì ni mo ti wá. àdúpẹ́ lọ́dọ̀ náà fún ìpàdé tá a wá ṣe ní ibi orílẹ̀-èdè Ògùn. àwọn ṣe ìpàdé pẹ̀lú tí wọ́n jẹ́ ẹni àkọ́kọ́ nínú ìjàgbara irọ́ má dọ̀dọ̀ kú dọ̀wọ́ má dọ̀dọ̀ dọ̀wọ́ má dọ̀dọ̀ dọ̀wọ́. Bàbá